sí ó kí àlejò wa sí àárín wa ìyẹn gómìnà wa adúpẹ́ Ọlọ́run mú idébì ní ayọ̀ àti àlàáfíà iṣẹ́ ní padà yín yóò jà sí ọ̀run náà fún yín o èròǹgbà yín tẹ́ fi wá lù yìí Ọlọ́run jọ wá sí múṣẹ adúpẹ́ ọ̀dọ̀ Ọlọ́run pẹ̀lú former governor wa ìyẹn bàbá wa Ibikunle Amosun ní ìgbà tí bàbá ọkọ̀ ṣe rẹ̀ jíbà àkọ́kọ́ wọ́n ní ká pàdé àwọn ní J3 ká lọ pàdé wọn bẹ̀ wọ́n rí gbogbo tó ń ṣẹlẹ̀ sí wa ń bí nígbà tí ìjọba tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ wà ń bẹ̀. ẹ dákun ẹ ní sùúrù. wọ́n wá ṣàdéhùn fún wa wọ́n ní àwọn onílé yẹn kúrò lóko ń tà wọ́n o torí wọ́n máa gbé làwọn. wọ́n ní gbogbo ohun tí wọ́n ń ṣe fún wa káwọn rí o gbogbo ẹni ò ní sí ń bẹ̀ mọ́ pàápàá jùlọ 1,000 lórí a bag of cocoa kún tó kó jáde fáwọn jíjì lẹ́yìn ìgbà náà wọ́n ní táwọn bá débẹ̀ báwọn rí báwọn ṣe dáadáa sí wa pílẹ̀kùn ọ́fíìsì àwọn sílẹ̀ fún wa Ọlọ́run sì mú wọn débẹ̀ gbogbo ìlérí tí wọ́n ṣe wọ́n mú ṣẹ o bí wọ́n ṣe ń kọ́ ń débẹ̀ bí wọ́n ṣe ń kọ́ ń débẹ̀ gbàrà owó jíjí wọn kọ́ mú kúrò ń bẹ̀ lẹ́yìn wá gbà náà tí wọ́n fi lo tẹ̀nà ọ́fíìsì ọdún mẹ́jọ wọn pé wọn ò lé akó olóko à ń jẹ ń rọrùn à ń mú rọrùn à ń gbégbé àlàáfíà tí gbogbo ẹ̀ ń já sí ọ̀run fún wa lẹ́yìn wá gbà náà gbà tó wá kù sáátà tí wọ́n lọ wọ́n tún wá sínú sólà fún àlù yìí àwọn àtàwọn ará Èkó bákan náà láti jọ rí nísìn bátẹ́kùn sí àdúpẹ́ bó ṣe wá rí nísìn báyìí àwa ti gbà yí pé n tó bá bí fún Ibikunle Amosun tó wá tẹ̀lé nìkan lẹ́yìn tó lẹ́ni tòun rè tó lóun fẹ́ ká dìbò fún ẹ má sì yè méjì o ẹ fọkàn yín balẹ̀ torí pé bàbá wa Ibikunle Amosun kò dà wá rí o àwa náà sì ní ìdàlágbára Ọlọ́run ní agbára tọlọ́run àní dà wọn pẹ̀lú ògo tọlọ́run dídùn lọ́sàn yín ó so ní agbára Ọlọ́run ní fi yín sílẹ̀ o.